tí ẹ bá ń sùn tí ẹ bá lálàá yálà àlá tó burú ni tàbí àlá tó dára ní kété tẹ́ ẹ bá tají ǹjẹ́ ẹ mọ̀ wo aago tó lù? Kí nìdí tí mo fi sọ bẹ́ẹ̀? Àti ń pé kí ni aago ní ṣe pẹ̀lú àlá lílá? Ẹ bá wọn tákàdá àti gègé kọ̀wé ilé ẹ̀kọ́ ya lọ́jọ́ tèní. Kò sẹ́yẹ náà tí ó dorí kodò bí àdán àfẹ̀yí tẹ́jẹ̀ ó tẹnu rẹ̀ jáde. Àní tí èèyàn bá sùn téèyàn bá lálàá yálà àlá tó burú ni tàbí àlá tó dára tí Ọlọ́run bá bá ẹ ṣe tó o bá tají ní àkókò yìí, torí gbogbo èèyàn náà kọ́ ló lè tají. Ẹlòmíì bí bá ṣe ńlá kan tẹ́ báyìí yóò tún mọ bẹ̀rẹ̀ òmíì ni. Ẹlòmíì àlálà bíi 4-5 kó tó tají. Àmọ́ tí Ọlọ́run bá bá ẹ ṣe tó o bá lálà kan tó o bá wá tají, ìṣe ni kó o wo aago tó lù. Torí àkókò tó o lálà yìí òun ni ó kọ́kọ́ ṣe ọ ní làákàyè náà láti mọ irúfẹ́ àlá tó o lá, láti mọ ohun tí ń ṣẹlẹ̀ sí ọ àbí láti mọ ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí ọ. Ìṣe ni kó o wo aago tí ń lò lákòókò tó o lárúfẹ́ àlá yìí. Torí aago àbí wákàtí kọ̀ọ̀kan téèyàn bá ń lálà yìí ló ní àpẹẹrẹ tiẹ̀. Ẹ wá jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi àwọn wákàtí òru náà, ìyẹn àwọn aago kéékèèké bí aago 1, 2, 3, 4 títí lọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ níbẹ̀ náà. Tó o bá lálàá láwọn àkókò wọ̀nyí, kí ni àpẹẹrẹ tó mú dání tó yẹ kó o kọ́kọ́ mọ̀ náà kó tó di pé ó wá àwọn ẹni tí ń túmọ̀ àlá lọ. Lẹ́yìn wá àgbà náà tí àkókò bá gbà wá lórí ètò, a bọ́ sórí àwọn wákàtí òòjọ́, àwọn aago ńláńlá bíi 10 àárọ̀, 11, 12 títí fi wọ aago 1 ọ̀sán, torí tẹ́lòmíì bá sùn lọ́sàn gangan ìṣe ni ó lálàá burúkú àbí kó lálàá ayọ̀. Gbogbo ẹ̀ náà ló nítumọ̀, gbogbo ẹ̀ náà ló mú àpẹẹrẹ dání. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi àwọn wákàtí òru náà. Ẹ mọ̀ bá mi bọ̀ lórí ètò Ìrírí Ayé TV, àwa ni bàbá. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Àní dédé aago 2 òru, dédé aago 2 òru kò sírúfẹ́ àlá téèyàn ò lè lá ní àkókò yìí. Èèyàn á máa lálà rere lákòókò yìí, bẹ́ẹ̀ náà tún ni èèyàn á máa lálà burúkú lákòókò yìí. Kàyéfì tó wá ń bẹ̀rẹ̀ o, kò sírúfẹ́ àlá téèyàn lè lá ní àkókò yìí, ìyẹn aago 2 òru yìí. Kò sírúfẹ́ àlá náà, àlá òun gbọ́dọ̀ wá sí ìmúṣẹ ni. Gbogbo ẹ̀yin tẹ́ mọ́ ń sọ pé àlágọ̀, lóòótọ́ àlágọ̀, ṣùgbọ́n gbogbo àlá náà kọ́ ló gọ̀. Ibi tí mọ̀ ẹnìkan dé, ibẹ̀ náà ni tẹlòmíì ti gbé bẹ̀rẹ̀. Kò sírúfẹ́ àlá tó bá lè lá ní dédé aago 2 òru, àlá òun ó di dandan kó wá sí ìmúṣẹ. Bí ó ṣe wá ní wá sí ìmúṣẹ, ń bẹ lọ́wọ́ ìwọ tó láàlá yìí láti mójútó àlá tó lá yìí. Torí pé tó bá jẹ́ àlá burúkú nìwọ lá, ìdúró ò sí ìbẹ̀rẹ̀ ò sí fẹ́ni tó gbódòrù lọ̀rọ̀ rẹ̀. Ìṣe ni kó o mójútó àlá yìí, bí bẹ́ẹ̀ kọ́ yóò wá sí ìmúṣẹ fún ẹ. Tó bá sì jẹ́ àlá rere náà nìwọ lá lákòókò yìí, má gbàgbé pé ohun tó dára ń fẹ́ àdúrà, èyí tó kù díẹ̀ káàtó òun náà ń fẹ́ àdúrà. Ju gbogbo ẹ̀ lọ, mọ́ sọ pé àlágọ̀ kó o wá lálá kan ní àkókò yìí kó o wá jókòó tẹ̀tẹ̀rẹ̀ wípé àlágọ̀ òun ṣera rẹ̀. Lára àwọn àlá rere àti àwọn àlá burúkú yìí, ẹ jẹ́ n ka díẹ̀ fún yín. Kéèyàn lálàá pé òun ṣa ìgbín lójú oorun, àbí kéèyàn lálàá pé òun gba owó lójú oorun, àbó lálàá pé òun rìn lọ níhòhò lójú oorun, àbí kó lálàá pé òun wẹ̀ níta gbangba lójú oorun yìí, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ àwọn àlá rere àti àwọn àlá burúkú. Èyíkéyìí tó bá jẹ́ nínú méjèèjì tó tají tó wo aago tí ń lò tó rí pé aago 2 òru ní lọ lò àbí aago 2 òru ti ń kọjá lọ, ìwọ ni kó gbìyànjú, mọ́ jókòó tẹ̀tẹ̀rẹ̀, mọ́ sọ pé àlágọ̀. Ìṣe ni kó mójútó àwọn àlá yìí. Ní báyìí ẹ wá jẹ́ ká bọ́ sí aago 3 òru. Gbogbo àwa tá a máa ń lálà láwọn àkókò yìí, ẹ jẹ́ ká tó gbọ́ àlàyé díẹ̀ nípa àwọn àlá yìí. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Àní dédé aago 3 òru, ǹjẹ́ yín mọ̀ yìí pé
àlá búburú nìkan ni máa ń wá fún ènìyàn téèyàn bá fẹ́ lálàá ní àkókò yìí. Kò tí ì yé yín dáadáa. Gbogbo ẹni tó bá fẹ́ lálàá tọ́lọ́run ní kó lálàá, torí gbogbo èèyàn náà kọ́ ni máa ń lálàá, àmọ́ ìwọ tó o bá fẹ́ lálàá ní dédé aago 3 òru, kò sí àní-àní àlá búburú ni. Kí nìdí tó fi jẹ́ bẹ́ẹ̀? Gbogbo ẹni tó bá ní kò sáyé, ẹ bá ń sọ fúrúfẹ́ ẹni bẹ́ẹ̀ ń pè ayé gangan ní ṣe tó fi ń sọ yín pé kò sáyé. Torí àkókò yìí gan làwọn alágbára máa ń ṣe ìpàdé lórí ọ̀rọ̀ ayé ẹ̀dá ènìyàn. Ìwọ tó o bá lọ sùn fọnfọnfọn ní àwọn àkókò yìí, àwọn àlá tó mọ wá láre oúnjẹ ojú oorun. Ìgbà yẹn ló mọ lálàá ń pé wọ́n gbé sàláàdì wá wájú rẹ̀. Ìgbà yẹn ló mọ lálàá ń pé wọ́n gbé jọ̀lọ́ọ̀fù wá síwájú rẹ̀. Ìgbà yẹn ló mọ lálàá ń pé oúnjẹ èlùbọ́ lójú oorun. Àwọn àkókò yìí táwọn àgbàlagbà táwọn alágbára máa ń ṣèpàdé lórí ọ̀rọ̀ ayé ènìyàn rèé. Àbí kó mọ lálàá ìbálòpọ̀ ní àkókò yìí. Ìgbà yẹn ló mọ ríra rẹ̀ ń pé mo máa ń bá obìnrin tó kún fàyàkó nìkan ní àjọṣepọ̀, ó tún máa wá gbádùn rẹ̀ lọ. Àbí kó mọ lálàá ń pé ọmọkùnrin kan tó síngbẹ̀lẹ̀ kan bá ẹ ní àjọṣepọ̀ lójú àlá yìí. Àwọn àlá búburú téèyàn máa ń lá ní àkókò yìí rèé. Àwọn àlá wọ̀nyí wọ́n sì fi máa ń ba téèyàn jẹ́ ni. Wọn ò ní rí tèmi bàjẹ́, wọn ò ní rí tiwọ náà bàjẹ́. Mọ́mọ́ sọ àsùnpìyè láwọn àkókò yìí. Ó dára kó o mọ dárun mọ́jú láwọn àkókò wọ̀nyí kí wọ́n má bàa bá tiẹ̀ jẹ́. Ní báyìí ẹ wá jẹ́ ká bọ́ sọ́wọ́ ọ̀dájí kùtù, torí oríṣiríṣi àlá náà la máa ń lá láwọn àkókò wọ̀nyí tá a fi máa ń jí sí àárọ̀ kùtùkùtù. Ẹ wá jẹ́ kí a bọ́ sọ́wọ́ ọ̀dájí, ṣùgbọ́n ẹ jẹ́ ń dókè lọ́hùn-ún, mò ń padà bọ̀ sórí ètò. Ìrírí Ayé TV, ìkànnì tí ń kọ́ni lọ́gbọ́n, tí ń fúnni lóye. Mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Àní ní àwọn àkókò dájí láti bí aago 5:30 títí fi wọ 7, a rí ń pé ogunlọ́gọ̀ èèyàn ni wọ́n tún máa ń kùn lórí bẹ́ẹ̀dì láwọn àkókò wọ̀nyí, tó sì já sí ń pé oríṣiríṣi àlá ni wọ́n máa lá lọ lákòókò yìí. Wọ́n ní púpọ̀ nínú àwọn àlá tá a bá ń lá láwọn àkókò wọ̀nyí ni máa ń ṣàpèjúwe ogun ìdílé, wípé ogun ìdílé ń báyàn jà, bóyá ìpè ìdílé ní ń bá ẹ jà, àbí bóyá ẹ̀gún ìdílé ní ń bá ẹ jà, àbí kó jẹ́ ègún àjogúnbá. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ọwọ́ ọ̀dájí lèèyàn á sábà máa lá àwọn àlá rẹ̀ yìí. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ká ní èèyàn sùn, èèyàn wá ń lálàá yín pé òun mú ẹgba òun fi ń na ọmọ bíbí tòun tààràtà lójú àlá yìí. Ó burú jáì. Àbí kó mọ lálàá ń pé ilé tẹ́ ẹ ti gbé rí láti bí àìmọye ọdún sẹ́yìn tẹ́ ẹ gbé bẹ̀ mọ́, ó tó wá lálàá, ó wá ń rí lójú àlá yìí pé ẹ tó padà sínú ilé ọ̀hún, ẹ tó ń gbé bẹ̀ lọ. Káìkàì, wọ́n ní àlá burúkú ni. Àbí kí wọ́n mọ lálàá yín pé lójú àlá yìí ó kàn ń rin àwọn ìrìn tí ò nítumọ̀ ni, ó kàn ń rìn lọ́pọ̀n ni. Tó o bá wá jí báyìí, gbogbo ara ni ó máa wá dùn ẹ́, gbogbo ara ni ó máa wá ro ẹ́. Àlá burúkú ni. Àwọn àkókò yìí náà lèèyàn sábà máa lárúfẹ́ àwọn àlá bẹ́ẹ̀. Àbí kí wọ́n náà lálàá yín pé ilé ìwé tó ti lọ láti bí 20 ọdún sẹ́yìn, ó tó wá bára rẹ níbẹ̀ pẹ̀lú aṣọ ilé ìwé lọ́rùn. Ó burú jáì. Tí ẹlòmíì bá wá jí kò tún ní ka àlá yìí kún, ìgbà yẹn ni ó tún gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀, yóò tún wá pe ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ wọn tí wọ́n jọ lọ léèwé ńgbà náà lọ́hùn-ún, yóò tún mọ́ wá pè ń pé ọ̀rẹ́, báwo ni mo mọ̀ rí ẹ lójú àlá nísìn, mo lálàá ń pè mí àti ẹ àjọ ń lọ léèwé nígbà náà lọ́hùn-ún. Yóò máa wá kó gbogbo eléyìí sọ fún ọ̀rẹ́ yìí, láìmọ̀ yìí pé ogun ìdílé ni. Bàbá ńlá ìfàsẹ́yìn ló sì jẹ́ fún ìwọ tó o bá ń lárúfẹ́ àwọn àlá báyìí. Ẹ jẹ́ á mójútó àwọn àlá yìí, gbogbo àlá náà kọ́ ló gọ̀. Ẹ jẹ́ á mójútó ra wa gidi. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Ẹ wò ó, ẹ jẹ́ á máa ṣàkíyèsí àwọn àlá tá a bá ń lá nígbàrà tí a bá lálàá yìí tọ́lọ́run bá ní ká tají lákòókò yìí. Ẹ jẹ́ ká kọ́ wo aago tí ń lò náà. Ìyẹn ni ó kọ́kọ́ ṣe àwa gan ní làákàyè láti mọ irúfẹ́ àlá tá a lá, láti mọ irúfẹ́ àpẹẹrẹ tí àlá yìí mú dání, láti mọ ohun tí ó ṣẹlẹ̀ sí wa, àbí láti mọ ohun tí ó padà ṣẹlẹ̀ sí wa kó tó di pé a mọ̀ gbé lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n mọ̀ tó máa là á. Mi ò ní fẹ́ gbà kókò púpọ̀ lọ́wọ́ yín jù. Tó bá ti di ìgbà míì, àwọn wákàtí ojúmọ́
àwọn àlá tá a máa ń lá fún ẹni tí máa ń sùn lọ́sàn-án àbí ẹni tí máa ń sùn lọ́wọ́ ìrọ̀lẹ́ àbí ẹni tí máa ń sùn lọ́wọ́ ìyálẹ̀ta, àwọn àlá tá a máa ń lá láwọn àkókò yìí, àwọn àpẹẹrẹ tóun náà máa ń mú dání tó bá ti dọjọ́ iwájú á máa sọ̀rọ̀ nípa wọn torí àkókò ti lọ púpọ̀. ṣùgbọ́n díẹ̀ tá a sọ fúnra wa lórí ètò yìí mo fẹ́ ká dé mọ́lẹ̀ dáadáa ká máa ṣàkíyèsí rẹ̀ dáadáa tọ́lọ́run bá ní ká máa tají lẹ́yìn tá a bá lá àwọn àlá. pàápàá jùlọ àwọn wákàtí òru yìí ẹ má jẹ́ a máa sunrun púpọ̀, ẹ jẹ́ a máa ṣàdúrà ká máa jí ká máa ṣàdúrà torí pé òru lọmọ ènìyàn ń ṣèkà, ẹni tó bá ṣèkà lójúmọ́ kan wọ́n ní kò ní fara rẹ̀ lọ. wọn ò ní rí mi gbéṣe o, wọn ò ní rẹ́yìn náà gbéṣe. àwọn alápèpa ojú oorun wọn ò ní rí wa gbé pa, àwọn alápèta ojú oorun wọn ò ní rí wa gbé ta. gbogbo ohun tó jẹ máa fúnjẹ ojú oorun àní bá wọn jẹ. bí wọ́n bá ń pín sàláàdì lójú oorun wọn ò ní pín kàn wá, tí wọ́n bá ń pín tọ́kí lójú oorun wọn ò ní pín kàn wá, tí wọ́n bá ń pín jọ̀lọ́fù ráìsì lójú oorun wọn ò ní pín kàn wá. ẹ bá ń ṣàmì àdúrà. Ìrírí Ayé TV, àwa ni bàbá. ẹ wò ó, mi ò nítorí àwíjàre kíta ó tán lẹ́nu mọ́ ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀ ẹ bá ń tẹ láìkà ìyá àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ sì ń gbọ́ wa tẹ́ ń wò wá lórí ìkànnì yìí, mo ní ibi tí wọ́n kọ sàbọ̀nẹ́ẹ̀sì nísàlẹ̀ yìí òun ní kẹ́ ẹ tẹ̀ kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. kò ní jẹ́ kẹ́ ẹ mọ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ètò yìí, ẹ lè bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà tẹ́ ń wò lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí +229 97 74 76 51. fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51. ẹ ṣeun púpọ̀. Ìrírí Ayé TV, àwa ni bàbá. ẹ̀yà àgbè mi ṣetán rẹ̀ ló ìdáró, bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rẹ̀ ló ìkósùn, lékèlékè mi ṣetán rẹ̀ ló ìkẹfọ̀n. mi máa fi lé ìṣẹ̀lẹ̀ ọlọ́jọ́ tèní, mi ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò désàlẹ̀ omi, bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò. èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá, ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò, ẹni tó bá ní mọ̀ bọ̀ òun ní ní débà o. Muhammadu Akówódé Akórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́sọmídà, Sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà 1, máyégún gbogbo sọ̀rọ̀ mọ́ ń dágbére lórí ètò kì í ṣe ti kú kì í ṣe tàrùn. ìpàdé mi àtìyín ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò. títí ìgbà tá a tún máa pàdé, mi ò fi yín sínú ìbànújẹ́ o, mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. ó dàbọ̀. Ìrírí Ayé TV, àwa ni bàbá.